tó ń ṣe físà o pé ìyá wòlíì wa ní kí n ó bẹ̀rẹ̀ sí ríran oríṣiríṣi sí mi pé tí mi bá fi owó tí mo bá ní àbí nǹkan tí mo bá ní kí n sọnù kọmọ yìí kó lè ní lárí báyìí pé Ọlọ́run má jẹ́ kó dìdàkudà sígboro pé ọ̀tá ẹ̀ á máa ṣàpépà. wọ́n lè gbá wọn ní 20.5 million naira wọ́n lè lù wọ́n jìbìtì ẹ̀yin àtọkọ yín. láyé a ò lù ìyá ní jìbìtì. ẹ̀yin àtọkọ yín. èmi àtọkọ mi a ò lù ìyá ní jìbìtì. kí lorúkọ yín mà. Deborah lórúkọ mi. Deborah kí ni. Deborah ọmọ táwọn. kí ló ń tó ṣẹlẹ̀ mà. wọ́n ń gbọ́ yín kí ló ń tó ṣẹlẹ̀ mà. mo ní ọmọbìnrin rẹ̀ lọ́mọ yìí àgbàlagbà ni mo dẹ̀ fi. ọmọ kan yẹn lẹ́bí. bẹ́ẹ̀ ni ọmọ yẹn wá lọ sí school ó lọ yunifásitì ó wá gbóyún ìgbà tó gbóyún tó dé ó bẹ̀rẹ̀ sí ṣe àìsàn ọmọ máa ń ṣe lẹ́yìn ìbí ó wá ké gbàjarè ládùúgbò wọ́n rẹ́ni tó sọ fún mi pé ìyàwó wòlíì kan wà ládùúgbò wa pé a bá mi tọ́jú ẹ̀ mo wá rí ìyàwó wòlíì mo wá lọ bá mo ní lóòótọ́ àdúgbò lájọ wà ṣùgbọ́n mi ì mọ̀ torí mi kì í yọjú. bó làdúgbò yín. àdúgbò kan náà lájọ ń gbé. bó làdúgbò tiyín. apátákìtì ilé àwọn. nílùú wo. lákùrẹ́ ẹ̀ ni mo wá lọ bá mo wá ní kó bá mi gbàdúrà fọmọ yìí pé ó sọ pé lẹ́yìn ìbímọ pé òun lálàkàlà òun ṣe gbogbo ẹ̀ ó wá bá mi gbàdúrà fún. ṣó ti bímọ ni. ó ti bímọ. ọmọ òun ló wá ń bá mi wẹ̀ ìyàwó ilé wa ń bá mi wẹ̀ ọmọ. àmọ́ bẹ́ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan. mo ní ọmọ mi ẹ ló ń ṣàìsàn téèyàn ń ṣe nínú oyún. lẹ́yìn ìbímọ. lẹ́yìn ìbímọ ní ń ṣàìsàn. bẹ́ẹ̀ni. irú àìsàn wo. àìsàn tó ń ṣe náà ni pé kó máa sọ wípé òun lálàkàlà. mo wá lọ bá ìyàwó ilé pé bá mi gba àdúrà wọn ní wòlíì ni ẹ ó wá gbàdúrà fọmọ bó dẹ̀ ṣe gbàdúrà fọmọ tó náà ló di pé ó wá ń bá mi wẹ ọmọ láàárọ̀ á tún wá bá mi wẹ ọmọ lálẹ́ títí ìgbà tó máa tóṣù kan ọmọ ò lálàkàlà mọ́ ọmọ dẹ̀ ń tọ́jú ọmọ. àìsàn yẹn sàn lára ọmọ yín. àìsàn yẹn sàn ọmọ ìyàwó ilé wa dé November lọmọ di bímọ ìgbà tó da December ìyàwó ilé wa dé. November ọdún wo. 2023 ọmọ ìyàwó ilé wa dé láti Ghana ó wá introduce ẹ sí ilé mi ó mu wá ó lọ́mọ òní ó ló dé láti Ghana ọkùnrin ó dá o àjọ kíra bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n jọ ń wá sílé wa bí wọ́n wá ṣe rí ilẹ̀ pé ilẹ̀ tẹ́jú ń bì yìí o wọ́n dẹ̀ ní kí n jẹ́ kí ọmọ mi kó fẹ́ ọmọ òun pé torí pé ọmọ òun ti rẹ́dí àti padà lọ sí ìlú òyìnbó pé á mú ọmọ yìí lọ sọ́hùn. ṣé ẹ̀mẹ́ tó fún ọmọ yín yẹn lóyún ni. mo mọ̀ ọ́n ṣe bí ìyàwó ilé òun bá ọmọkùnrin òun nílé mi. ìyàwó ilé wa bẹ̀ yín gẹ́gẹ́ bí ohun tẹ́ ń wí pé. ọmọkùnrin tó fún lóyún lòun ò fẹ́ ó lóun ò lè fẹ́ ọmọ mi náà lóun ò lè fẹ́ ọmọ yẹn ọmọ skul jọ ni wọ́n jọjọ wà ní yunifásitì àwọn méjèèjì láwọn ò fẹ́ra ìyàwó ilé wa ní kí n jẹ́ kó fẹ́ ọmọ òun pé ọmọ òun á mú lọ sílùú òyìnbó. mo ń gbọ́ yín màmá. mo wá ní náà mi ò lè kó lọ bá ọmọ pé ọmọ láwọn fúnra ara ẹ̀ mọ̀ bóyá òun máa lè fẹ́ ẹnìkan. lẹ́yìn ìgbà tí ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ ti póṣù mélòó. oṣù kan sì ni náà. náà ti wá ń sọ̀rọ̀ fífẹ́ ọ̀nà òfìfẹ́. bẹ́ẹ̀ ni ṣe bóun ló wá ń bá mi tọ́jú ẹ̀ ló wá ń wẹ̀ láàárọ̀ ló wá ń wẹ̀ lálẹ́ a wá wẹ̀ láàárọ̀ a wá wẹ̀ lálẹ́. ò ń gbọ́ yín mà. ìgbà tó dẹ̀ wá yá ni mo ní èmi ò mọ̀ ń fọmọ fọ́kọ kó lọ bá ọmọ ò bọ́mọ bá ti ní interest fúnra o àṣàjọ bẹ́ẹ̀ lọmọ ìyàwó ilé kan ọmọbìnrin lọkọ ẹ̀ òyìnbó ló ń fẹ́ ìyẹn òyìnbó yẹn dé bẹ́ẹ̀ náà túbọ̀ wọ̀ mí lára pé kí n yọ̀ǹda káà mi kán máa fi gbé òyìnbó lọ sí ibi tó dé sí lálágbàká mo dẹ̀ yọ̀ǹda káà mi fún wọn torí èmi tí mo wà ìkòsí tí mi lè yọ̀ǹda fún yàn láyé tèmi wọ́n máa ń fẹ́. ṣé wo lẹ̀yin ń ṣe. rìtáyárì ni mí mo ti ṣiṣẹ́ mo jókòó sílé. ìdíṣẹ́ wo lẹ ti rìtáyà. ibiṣẹ́ ìjọba. ẹ máa sọ̀rọ̀ ẹ máa tẹ̀lé wájú. so wọ́n dẹ̀
ṣe ló dẹ̀ wá yá òníyàwó lè rí mi dáadáa mọ̀ pé ọkọ mi ò gbé ilé ọ̀dọ̀ mi, kò sáwọn àbúrò mi tó ń gbé ilé ọ̀dọ̀ mi, torí àbúrò mi tó tẹ̀lé mi wáyé gan ó ti bá mi jà dáadáa pé ọmọ gboyún mọ́ mi lọ́wọ́, ó bú mi dáadáa pé mi bójú tọ́mọ, pé ọmọ gboyún ó ń bínú sí mi, kò sẹ́ni tó wá mi wá nínú wọn. Bí ìyàwó lè ṣe rí pé èmi nìkan oṣù ni ló bá bò mí mọ́lẹ̀, ló bójú mi mọ́lẹ̀, ló ṣáà ń sọ pé ló ní ọmọ mi ọkùnrin tó yẹ kí n bí lọmọ ọmọ òun yìí. Ìyẹn náà pé ní mọ́mì èmi náà dẹ̀ gbà lóòótọ́ pé ọmọ mi ni ẹni tó bá ń fẹ́ ọmọ mi pé ọmọ mi ni o. Bẹ́ẹ̀ ni wọ́n ní náà ni bàbá wọn. Kí lorúkọ ìyàwó lè náà? Olúwatóyìn Queen ló ń jẹ́, Olúfadé lọkọ ẹ̀. Ó ń gbọ́ yín. Bí ọkọ wọn ṣe wá ní kó pè mí wá ńjọ́ kan nìyẹn pé àbúrò wọn tó ń gbé Èkó ọlọ́pàá, èmi ò mọ orúkọ àbúrò ẹ̀ o, ṣùgbọ́n mo rí sójú dáadáa bí èèyàn bí ààfin ni mánu náà, ó wá sákúrẹ́ ẹ̀. Ó ní òun bá èèyàn ṣe visa dáadáa pé ọmọ tòun gan òun ṣe pé ó dẹ̀ wà nílùú òyìnbó, ilé tó máa gbé everything pé ó rẹ́dì lọ́hùn, pé ṣùgbọ́n ò kémi o kí n má tójọ́ kiri o, pé ẹni bá ń ṣètò ìlú òyìnbó kì í tójọ́ o. Èmi náà dẹ̀ rí mi ò ń ẹjọ́ wo ni mo fẹ́ tò tẹ́lẹ̀. Àwọn àbúrò mi wọ́n bínú sí mi pé mi ò tọ́jú ọmọ, mo ní mi ò kò sẹ́jọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọ̀rọ̀ yìí mọ̀ ti rẹ́dì báyìí, pásítọ̀tù ọmọ òun ti rẹ́dì báyìí, ó kú tọ́ ọmọ mi dẹ̀ ti ṣe mistake sí pásítọ̀tù ẹ̀ tó gbà nígbà tó wà ní secondary school. NIN ẹ̀ ti ní dent torí pé ó lọ sọ pé òun ju bí èjì tóun ju, wọ́n là máa túnṣe l'Àbújá ni. Mo náwó wọn l'Àbújá odidi oṣù 3-4 kan tó rí yẹn ṣe. Ìgbà tó yá a ṣàrí pásítọ̀tù ṣe, wọ́n ṣà ń rojọ́ pé ọmọ mi ló ń dá ọmọ wọn dúró tí òjò lọ ìlú òyìnbó báyìí. Ìlú òyìnbó bo? UK náà non process. Mo rò pé ní Ghana, mo ń gbọ́ yín. Ó ti lọ Ghana, ó ti dé mi ò ó ti lọ Ghana, ó ti dé kámi tó mọ̀ rárá. Mo ń gbọ́ yín màmá. Ok, ìgbà tó dẹ̀ wá yá ni bàbá ìwà sọ pé òun ní àbúrò tó ń ṣe físà o, pé ìyá wòlíì wà ní kí ó bẹ̀rẹ̀ sí ríran oríṣiríṣi sí mi, pé tí mi bá fi owó tí mo bá ní àbí nǹkan tí mo bá ní kí n sọnù kọmọ yìí kó lè ní lárí báyìí, pé Ọlọ́run má jẹ́ kó dìdàkudà sígboro, pé ọ̀tá ẹ̀ á máa ṣàpépà. Kò sí nǹkan náà tí mi lè yọ̀ǹda, ṣèbí mo nílé, mo lè ta ilé, mo ní kò sí nǹkan tí mi lè yọ̀ǹda fún mi nítorí ọmọ yìí kó lè ní lárí. Wọ́n ní ìgbà mélòó ni tán bá ti dé ìlú òyìnbó, oṣù 3 pẹ́ wọn á ti sẹ́ǹdì owó mi tí mo máa fi kọ́ ilé tó tún dáa jù yìí tí mo tà ní. Mo dẹ̀ rírú ẹ̀, ojú rírú ẹ̀ dáadáa, àwọn èèyàn ta ilé tán lè fi travel. Òdodo ọ̀rọ̀ ni mo rò pé wọ́n ń sọ, mi mọ̀ pé ṣe náà ń gbá mi mọ̀ wípé èké ni wọ́n ń ṣe. Mo dẹ̀ wá ní òkè o, èmi ò mẹ́ni tó ń ra ilé. Ìyàwó ilé bẹ̀rẹ̀ sí kóyàn lọ síbi ilé, ó kójú 20 ènìyàn lọ síbi ilé, mi mọ̀ ẹyọ ẹnìkan wá rí torí mi mọ̀ àwọn tó ń rà á. Ó kójú 20 people lọ tó mú lọ bẹ̀ tán ná. Ìgbà tó yá ìyàwó ilé ní àwọn agent. Ṣọmọ yín yẹn kó tó di pé mò ń bọ̀ o, ṣọmọ yín yẹn àti ọmọ ìyàwó ilé ṣé wọ́n ti padà gbà fúnra wọn tán ti ń fẹ́ra wọn? Wọ́n ti padà gbà fúnra wọn. Wọ́n ti ń fẹ́ra wọn. Lẹ́yìn nígbà tó ọmọ ti póṣù kan. No, wọ́n ti wá wọ̀ wá lára, wọ́n ti wá ilé mi gan lọmọ ẹṣí sí. Tó wá ń gbé? Bẹ́ẹ̀ni. Ìyẹn ọmọ wọn ọkùnrin? Bẹ́ẹ̀ni. Ẹ ti di ẹbí? Kí ni mo fẹ́ ṣe nígbà tó ṣí ti wá, ìyá ṣí ti wá, ọmọ ṣí ti wá. Ìyá ti ń gbé lọ́dọ̀ yín? Ìyá ò gbé lọ́dọ̀ wa ṣùgbọ́n wọn ì kúrò lọ́dọ̀ mi. Gbogbo ìṣòro ẹ̀ èmi ló máa sọ fún màá dẹ̀ bá gbọ́. Gbogbo àyè. Báwọn náà ti bá yín gbọ́ tọmọ yín? Ọlọ́run ti lò wọ́n láti bá yín gbọ́ tọmọ yín. So ẹni wọ́n wá mú yàn wá tó ti lé 20 wá sí orí ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n wá rí ilẹ̀ yẹn tà? Àdìláàsì wọ́n rí ilẹ̀ tà. Ilé ṣé wọ́n wá rí ilé náà tà? Àdìláàsì wọ́n rí ilé tà. Èló wọn ta lé? Àwọn náà ló mú yàn tó ta ilé wà, tó ra ilé wà. Wọ́n ra ilé ní 20 million ṣùgbọ́n pálọ̀ mi ni wọ́n mú ẹni yẹn wá sí ọjọ́ yẹn gan tán mú wọn wá. Ìwàásù là ìyàwó ilé kọ́kọ́ ṣe fún wọn tó gbàdúrà tó wàásù nínú Bíbélì títí táwọn wọ̀nyẹn gan fẹ́ lè máa sọ pé eléyìí ti pọ̀ jù. Ìgbà tán dẹ̀ sanwó ilé, ẹni tó fẹ́ ra ilé ìlú òyìnbó ló ń gbé. Ó ní ìgbà tán ti ṣe fídíò tóun ti rí pé ẹni tó nílé gan nìyí, pé òun fẹ́ kán gbà wọn. Ó bẹ̀rẹ̀ sí rìlíìsì owó sórí àkáǹtì mi.
àkáǹtì mi tó dẹ̀ release owó sí ọkọ wọn Mr. Olúfadé Raphael Ayọ̀délé òun ló mú àbúrò ẹ̀ wá láti Èkó tó ní ó mọ visa ṣe resident family visa wọ́n wá ní 20 million yóò lè tó 20.5 pé òun náà máa ta pé òun náà ti ta mi ò rí gbégilódò wọn rí o ṣùgbọ́n ìyàwó ilé ní ọkọ òun ti ta agbégilódò tiẹ̀ náà ó ló ti fi pẹ̀lú ó ló jẹ́ 30 million tó kó fún àbúrò rẹ̀. ọwọ́ ta lówó wá wà. ọwọ́ ọkọ wọn ni. irọ́ ẹ̀bẹ̀ lákàntì yín náà sẹ́ńdì owó sí. bí wọ́n ṣe ṣẹ̀jẹ̀ sí mi náà ni wọ́n gbà á ni mo transfer àìsàkáǹtì Olúfadé ṣèbí first bank to first bank ni. wọ́n ti fún mi lákàntì nọ́mbà bọ́n ṣe ń transfer owó sí mi láti ìlú òyìnbó bẹ́ẹ̀ náà ni mò ń transfer sí àkáǹtì Olúfadé. yẹn ọkọ ìyàwó lè. bẹ́ẹ̀ ni statement of account mi ni ibi tó wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni o tó evidence pé mo transfer gbogbo. ilé tẹ́ ta yẹn ẹ ta ní 20 million. 20.5. 20.5. kọ́bọ̀ tó yọ wọ́n yọ fún. ọmọ mi gógógógó tó jẹ́ ọmọ bíbí inú mi tán tó ṣèyàwó wọn tán wá wọ́n ti kó sí lórí wọ́n ti lo orí ẹ̀ ṣe ló wọ́n ń dà ní kò mọ nǹkan tó ń ṣe mọ́ tán bá ní báyìí ni kò sọ bẹ́ẹ̀ ló máa sọ ọmọ yẹn ló dẹ̀ rán mi létí pé ìyàwó lè sọ pé kí n ṣe fídíò gbogbo ilé kan ṣoṣo tó kù tí mò ń gbé kí n sọ pé òun àtọkùnrin nìkan ṣoṣo ló ní pé àwọn ẹbí mi pé wọn ò ní sí ẹrù. ṣé ti wá sáyìn ẹ ti sáyìn ẹ ti ṣe fídíò. mi ò ṣe ọyẹ bá ọmọ mi gangan ló rán mi létí pé ìyàwó ilé náà sọ báyìí ọmọ mi á tún lọ sọ fún wọn. ṣébi tọ́rọ̀ dé dúró nìyẹn. ọmọ mi á tún lọ sọ fún wọn. kí lẹ fẹ́ báyìí. ọmọ mi wọ́n ti po inú ọmọ mi pọ̀ ọmọ mi ò mọ nǹkan tó ṣe mọ́ wọ́n ní bàbá ẹ̀ ló ń lo àìsíkì ẹ̀ ló ń lo orí ẹ̀ tí ò jẹ́ pé nǹkan pé àìsàn tó ń ṣe ọmọ yẹn wá lọ school wá mú ATM ẹgbẹ́ classmate ẹ̀ ó lọ wá lọ fi ṣe TikTok ó lọ fi ṣe Netflix ó wá di wàhálà ní school ẹ̀ wọn ní jẹ́ ń gbọ́ wọn máa ṣe kòkòkòkò wọn ní sọ fún mi bó ṣe ń lọ tọ́rọ̀ bá dẹ̀ ti dọ̀rọ̀ owó èmi náà ni máa forí jágbó ni máa gbówó lẹ̀ ìyàwó ilé ò ní mú kọ́bọ̀ kò ní kọ́bọ̀ tó máa fi sílẹ̀ ibẹ̀ ni mo ti sọ pé òkè ẹ ti ẹ̀dẹ̀ fún mi lówó kémi ti kò sóúnjẹ ọmọ bébì tán bí èmi ló ń bọ ọkọ èmi ló ń bọ. kí lẹ wá fẹ́ báyìí màmá kí lẹ fẹ́ báyìí. owó òun ibi tó wà tọkọ ẹ ń sọ wípé ọkọ yẹn ni ló yẹ kó wá báyìí kó wá ṣàlàyé ṣé bọ́kọ ni mo transfer owó ọkọ àṣà máa gbé ìyá ìbojú ọkọ àṣà pamọ́ sẹ́yìn ìyá dẹ̀ ń balẹ̀ jẹ́ kiri gbogbo ìlú wọ́n lọ òjò wọ́n lọ rojọ́ wọ́n lọ. kí lẹ fẹ́ màmá. ohun tí mo fẹ́ báyìí ni pé owó tó wà lọ́wọ́ wọn yẹn. èlò. 20.5 million ni. kí lẹ fẹ́ ẹ fẹ́ ṣe kí ni. kán fún mi tán bá dẹ̀ pọ̀npọ̀n ti nánú ẹ̀ yìí tó bá kù tán jẹ́ kí n gbọ́ kí n báwo ni mi ṣe ní báwo ni ò ṣe tọ́ sí mi kí n mọ bó ṣe lọ. àwọn ọmọ ìyàwó wọn kí n tó wá sọ pé kó kúrò nílé mi ní last Saturday. bẹ́ẹ̀ ni àtọkọtọkọ àtọmọtọmọ. ẹ lé wọn mo lé wọn o. ṣé wọ́n ń gbé bẹ́ẹ̀ àbí wọ́n kàn máa wà lé yín mọ́. ibẹ̀ náà ń gbé. ẹ ti wá lé wọn jáde. mo lé mi lóúnjẹ tí mo ti ṣọ́ọ̀tì mo ti jẹ́ gbèsè jọ ọrùn mi ti kùn. mo dẹ̀ ní kán fún mi lára owó mi wọ́n dẹ̀ ní owó yẹn ò tọ́ sí mi mọ́ pé mo ti fún wọn ní ìyàwó. ta ló sọ bẹ́ẹ̀. ìyàwó lì ó ní kí n gbójú kúrò ní owó yẹn olówó ti rìn jìnnà. kí lẹ porúkọ ọkọ wọn. Olúfadé Ayọ̀délé Raphael. Olúfadé Ayọ̀délé Raphael ẹni 20.5 million wà lọ́wọ́ wọn ilé tí wọ́n bá yín tà kódà ẹ ṣe ẹ jẹ́ torí ọjọ́ ti lọ ẹ á máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run màmá wòlíì ẹ láàrin ìṣẹ́jú kan ẹ dìde màmá ẹ yọ kí ní etí yín ìṣẹ́jú kan ni o á máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ṣe gbọ́ ẹ jẹ́ kí ẹ wá jókòó báyìí náà káwọn fi lè dìde ẹ lọ jókòó báyìí ìṣẹ́jú kan náà ni a lè tẹ̀ wájú mo mọ̀ pé pẹ́tẹ́ ti dé ìyàwó yìí àmọ́ ẹ má bínú pé ẹ rí i pé ilẹ̀kùn ti láwọn èèyàn tí bá ń bí bá ń tì díẹ̀ báyìí bá ń tì eléyìí díẹ̀ báyìí. Màmá ẹ káalẹ́ mà kí lorúkọ yín mà. Mrs. Queen Olúfadé. Ẹ sọ̀rọ̀ sókè mà. Mrs. Queen Olúfadé. Wọ́n ní wòlíì ní yín. Kí lorúkọ chọ́ọ̀chì yín? Ọmọládé Àlàáfíà.
ṣé irú ọmọ aládé àlàáfíà irú ilé ìjọsìn wo? Kérúbù náà síra fún mi sá. Kérúbù and Séráfù. Bó ní chọ́ọ̀chì yín wà? Ó wà láwùlẹ̀. Ó wà láwùlẹ̀. Àwùlẹ̀ ti lówó. Àwùlẹ̀ ti fún tó bá ti dé kí wọ́n pè lọ state transformer wọ́n máa lọ sí Òfìlì. Okay. Òfìlì ló wà. Ní ìlú ìpínlẹ̀ wo la ṣe? Ní mi mo bí mo ṣe lè. Ìpínlẹ̀ wo? Àkúrẹ́ náà ni. Òkè Àkúrẹ́. Ṣé ẹ mọ màmá tí wọ́n wà yẹn rí? Mo mọ̀ wọ́n dáadáa. Ẹ mọ̀ wọ́n dáadáa. Báwọn ṣe jẹ́ sí yín? Àná mi ló jẹ́. Àná yín ni wọ́n? Ọmọ yín àti ọmọ wọn àbí báwo? Ọmọ mi àti ọmọ ẹ̀. Wọ́n fẹ́ra wọn. Ṣé wọ́n ti bímọ fúnra wọn? Wọn ò tí ì bímọ fúnra wọn. Ṣé wọ́n ti ṣègbéyàwó? Wọ́n ti ṣe. Wọ́n ti ṣègbéyàwó. Ṣé ìyá fọwọ́ sí? Ẹ ti ní kí máa rojọ́ báyìí. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé ìyá fọwọ́ sí? Ìyá gan ló gbé àdí ìgbéyàwó jáde. Irú wedding wo lẹ ṣe? Hot wedding ni wọ́n ṣe. Mo ti gbé mi lọ sí Oǹdó mo lọ sanwó orí ẹ̀. Ìyálẹ̀ gbá wọn ní 20.5 million naira wọ́n lè lù wọ́n jìbìtì ẹ̀yin àtọkọ yín. Láyé a ò lù ìyá ní jìbìtì. Ẹ̀yin àtọkọ yín? Èmi àtọkọ mi a ò lù ìyá ní jìbìtì. Ọkọ yín ńkọ́ báyìí? Ó wà. Kí ló kọ ọkọ yín yẹn? Mr. Olúfádé Raphael Ayọ̀délé. Iṣẹ́ wo wọ́n ń ṣe? Iṣẹ́ igi ni wọ́n ṣe. Ìyá tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ mọ ọkọ yín dání wá. Ọ̀sẹ̀ tí ń bọ̀ láà lè mọ tẹ̀síwájú lágbára Ọlọ́run. Á tẹ̀síwájú lágbára Ọlọ́run. Ọlọ́run ó ṣọ́ gbogbo àjọṣẹ̀ tí ń bọ̀ lọ. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Mrs. Queen Olúfádé. Ṣé Mrs. ni àbí prophetess? Prophetess Queen Olúfádé ọmọ aládé àlàáfíà. A máa tẹ̀ wájú lọ́sẹ̀ tí ń bọ̀. Ṣùgbọ́n ṣé lóòótọ́ lọ̀rọ̀ 20.5 million wà? A wà bẹ́ẹ̀ tí lóòótọ́ lọ̀rọ̀ 20.5 million. owó yẹn àwọn tó ta ilé wọn yọ owó tiwọn. Ẹ ṣé lóòótọ́ ni nǹkan ṣáà lọ̀rọ̀ 20.5 million wà? Ó wà. Ọlọ́run ó ṣọ́ wa àjọṣẹ̀ tí ń bọ̀ lọ. Èèyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí àjọ jẹ́ ẹ kú àìbínú ẹ lè máa lọ.